ètò Ijiroro Owuro ló tún gbòde. ètò yìí ló ń bí wọ́n lè kí yín káàbọ̀ kí fún máa fi kí yín pé ẹ̀kú àmójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò Ijiroro Owuro. ètò yìí ló ní ládùn iṣẹ́ gbọ́. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ola Onabajo lórí Startimes television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá yín ẹ máa rí gòrò ẹ máa wo Startimes. Ògo mọ̀ ní forúkọ bàbá mi, mo ní ìyìn ọlá. Ògo mọ̀ ní forúkọ ayérayé, ayérayé tí ń gbé nínú ayérayé, Ọlọ́run tí ń gbé nínú àwọn ọ̀run. Bàbá mi àgbàlagbà oyè, bàbá tó ti wà káyé ó tó wà, bàbá tó ti ń bẹ nígbà tí ó sáyé. Ọlọ́run tó ń jọba tó tún jọba lọ́wọ́lọ́wọ́, Ọlọ́run tí ó mọ̀ ọ́ jọba nígbà táyé ò bá sí mọ́. Mo ní ìyìn ògo àti ọlá forúkọ arúgbó ọjọ́, ìyìn ògo àti ọlá forúkọ adániwáyé, ìyìn ògo àti ọlá fẹ́lẹ́ẹ̀dù ọmọ àrè, bàbá mi olúwa mi, Ọlọ́run nínú àwọn ọlọ́run. Mo ní mo wá gbé ọ̀gá ni, mélòó ni mo fẹ́ wí nínú oore rẹ ló jẹ́ máa pé kábíyọ̀ ò mọ̀mọ́ sí Ọlọ́run àwọn ọlọ́run. Ọlọ́run ayérayé, bàbá mi tó ti wà káyé tó wà, bàbá mi tó ń jọba tó tún jọba lọ́wọ́lọ́wọ́, àríró àlá tí ó mọ̀ jọba nígbà tí ayé ò bá sí mọ́, paríparí ọlápòrògbòdò ògo ọ̀rọ̀ mọ̀ níṣẹ́ fàyàtì lákùntàn gírí gbọ́mọ́ rẹ̀ níjà. Ọlọ́run tí jẹ́ èmi ní má ṣe bẹ̀rù, Ọlọ́run tèmi tí tójú aláṣejù bomi gbóná. Ìyìn ọlá àti ògo forúkọ rẹ̀ mo gbé fún ọ ni, nítorí pé tá a bá ti dé náà lá máa gbé ìyìn ọlá àti ògo forúkọ rẹ̀, nítorí pé wọ́n nìkan náà ni gbogbo eléyìí ló tọ́ sí. Gbogbo yín tẹ̀sí bọ́ sábẹ́ àkóso ohun mi lóore ní ẹjẹ́ àjọ máa fi ògo fún Elédùmarè, torí pé òun nìkan náà ló tọ́ sí. Kí máa fi náà kí máa fi kí yín pa àmójúbà àkọ́tún ètò Ijiroro Owuro lórí Startimes television Yorùbá àti yín lọ́jọ́ títẹ ní orúkọ tèmi Ola Onabajo ayọ́lúwa ṣọlá fún aláṣàkẹ́ tí yín gangan tí ò kọ́mọ̀. Bí mo ti ń kí yín pẹ̀kú àmójúbà àkọ́tún ètò ilé ní èmi àti kejì mi náà lájọdé sórí ètò. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá la tún kí yín o, àtúnkì yín káàbọ̀ sórí ètò náà Ijiroro Owuro tẹ́lẹ̀ṣọ́ àkọ́tún ètò Ijiroro Owuro ló tún wọlé tọ̀ yín wá ní àlàáfíà ní wákàtí àti sáà tá a wà yìí. Òdè ò dà bí òdè ò dùn bí, láṣẹ Elédùmarè yóò máa dùn ní kò ní kan lọ́la aláwòrán bí. Akíyín láké, akíyín lóko, akíyín ní ọwá ọ̀rọ̀gún àga, gbogbo yín pátápátá la kí a ò lólódì ẹnì kọ̀ọ̀kan, ọmọdé àgbàlagbà arúgbó omidan ọkùnrin obìnrin, ẹ ṣeun ẹ kú ìfẹ́ wa. Gbogbo ọwọ́ ìfẹ́ yín pátápátá òun náà là ń rí káàkiri lára ògiri, lórí afẹ́fẹ́, lórí tẹlifíṣàn. Ọ̀gá wa kan tiẹ̀ sọ lọ́jọ́ sí pé táwọn bá ṣe rí wa báyìí làwọn máa ní ẹ̀yin tèmi Aya Onabajo ayọ̀ ń gbé, àwọn máa juwọ́ sí wa àwa ní dáhùn àmàlà. Àwa náà dá yín lóhùn. Àwọn náà kan rí wa. Àbí o, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Startimes television Yorùbá lórí Startimes ní 132 ní ibi báyìí lórí Startimes yẹn. Bákan náà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ẹ̀rọ ayélujára wa káàkiri, àkíyín ní àkóso abẹ́ wákàtí tí a wà yìí lórí ètò Ijiroro Owuro àkọ́tún ẹ pẹ̀lú ọlá àti ayọ̀ ń gbénú. Lónìí a ò ní ṣẹ́ kankan kù nínú gbogbo àwọn ohun mèremère tá a máa mú wá fún yín. Àlejò wa náà wà ní sẹpẹ́ nílé agodo lónìí ká tún jíjọ bomi ọgbọ́n mu nínú àmù
omi ọgbọ́n tí wọ́n gbé wá fún wa. Yetunde Adeyemo lórúkọ tèmi, èmi lọmọ wọn lóńdó òkè àgbẹ̀ àkókò ọmọ àkókò mọ̀já ọmọ àtòrí ilẹ̀kẹ̀ dólùkọ Ọ̀yọ́ aya wọn ló mú Èkìtì gbogbo yín pátápátá ni mo kí àtẹkìtì àtòǹdó mo kí yín ẹ ṣeun. ẹ ṣe o ẹ kú tọ́jú ọgbà wọn mọ́. Ẹ wá mú gbogbo ìkàlẹ̀ tó yẹ pátápátá ká tún jọ rin ìrìn àjò ìjíròrò òwúrọ̀ láàárọ̀ yìí. Ẹ káàbọ̀ sórí ètò náà. Ó ṣe wọn kejì mi pa tuntun nù látàárọ̀ gbogbo yín bá ti ń kí yín pé ẹ kú àmójúbà ọkọ̀ ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ títẹ̀ níbẹ̀ náà ni mo fẹ́ kí àlejò wa pé àwọn náà kú ìkàlẹ̀ lórí ètò torí àjọ dé ni. Ẹ kú ìkàlẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò bọ́dà. Ẹ kú ìkàlẹ̀ gbogbo yìí láti àlélódì ẹnìkan. Tó má lọ jẹ́ pé ṣe lẹ̀rù fẹ́ máa bà yín pé yéè. Èmi nìkan láàrin ẹlẹ́mẹ̀jì. Ọlọ́run máa jọ. Láàárọ̀ kùtùkùtù ìwọ ọmọbìnrin yìí. Ẹ má wọrí, ẹ fọkàn balẹ̀. Láyọ̀ lẹ́wà, àlàáfíà lẹ́wà. Àwa ni nọ́ọ̀sì tá máa treat yín láàárọ̀. Yà safe hand. Yà safe hand. Ẹ tún kàwọ́ lẹ́ẹ̀kan sí. Ara lè ti rí ojú yín bó ṣe tutù tó gún régé tó ṣe mẹ́lẹ́mẹ́lẹ́mẹ́lẹ́. Àdẹ̀mọ́ ilé lè ti kún bẹ́ẹ̀ yẹn ká má lọ máa. Wọ́n rẹ́rìn. Ilé tiẹ̀ ti kún. Ilé ti kún. Ọmọkùnrin ló ga tó yìí ló sì gbọ̀nlẹ̀ yìí wọ́n nílé ti kú wọ́n sì lè máa sọ̀rọ̀ ilé ti kú. All eyes closed. Ẹgbẹ́ àṣìbà ẹ̀ àwọn ará ilé ti rí ojú yín gbọ́n tó bá tó àsìkò yìí náà máa ṣe àfihàn ara yín fún àwọn ará ilé ṣùgbọ́n ẹ ti rí bó ṣe máa lọ ipò tèmi àtúndọ̀ àtúnlárin gbọ́gbọ́ pàpà àkànṣe ọ̀rọ̀ ọmọ kékeré tí a máa fi ṣíra wa létí lórí ẹni òun náà la máa pe àkórí ẹ̀ ní agbọ́ ẹjọ́ ẹnìkan dá. Àgbà òṣìkà làwọn àgbàlagbà ń pè é. Agbọ́ ẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà ní àwọn bàá mi ni wọ́n máa ń pè é. Wọ́n bá ń pé agbọ́ ẹjọ́ ẹnìkan dá agbọ́ ẹjọ́ ẹnìkan dá kí ló túmọ̀ sí bóyá kò tí ẹ̀ dìgbà tọ́rọ̀ bá dìjà gan. Bẹ́ẹ̀ ni ìgbà tó bá dìjà. Bó bá ti gbọ́ lọ́tún òun ló jẹ́ káwọn òwe mímọ́ ní ká ṣe ìwádìí ohun gbogbo dájúdájú. Wádìí ohun gbogbo dájúdájú kí o sì fi ìdí òtítọ́ múlẹ̀. Ó túmọ̀ sí pé ní gbogbo ibi tí a bá ti bára wa pátápátá tí a bá ti ń gbọ́ lọ́tún ẹ jẹ́ ká gbìyànjú ká máa gbọ́ lósì. Kí ló ṣẹlẹ̀? Nǹkan báyìí ló ṣẹlẹ̀, nǹkan báyìí ló ṣẹlẹ̀, nǹkan báyìí. Ẹ wádìí délẹ̀dílẹ̀. Ẹ fìdí ẹ̀ múlẹ̀ kẹ́ tó bọ́ sí conclusion báwọn olóyìnbó tó ṣe máa ń sọ kẹ́ tó wá sọ pé òkè báyìí ló ṣe rí báyìí ló ṣe rí báyìí ló ṣe rí báyìí ló ṣe rí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti rán lọ sí oko páńpẹ́ tí ò dáa. Á dẹ páńpẹ́ burúkú sílẹ̀ fún. Nítorí ẹjọ́ apá kan tí wọ́n ti gbọ́. Àìwádìí dáadáa. Ọmọ ẹni òun ló jalè òun ló ṣe ẹ̀ẹ́dẹ̀gbé ẹ̀sọ́ sí túbú láti inú túbú ẹni kan lọ yẹgi fún bẹ́ẹ̀ dẹ̀rẹ́ kò mọwọ́. Ìyẹn máa mú mi sọ nǹkan tó ṣẹlẹ̀ ní kópẹ́kópẹ́ yìí ní iléèwé gíga kan láìpẹ́ àwọn ẹbí kan wọ́n wà nínú ipò rúru ọkàn lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ń sunkún lórí ọmọ wọn tí wọ́n lù pa wọ́n sọ pé ó jí fóònù. Kò sì jí fóònù. Wọ́n dẹ̀ dáwọ́ papọ̀ wọ́n dẹ̀ lù pa. Nítorí àìṣèwádìí gbogbo dájúdájú. Ọkùnrin yẹn ti pa. Bẹ́ẹ̀ni bá tiẹ̀ wá jí fóònù ṣé lílù pa ló kù. Ẹ̀ẹ́dẹ̀ kọ́kọ́ ṣe bó fi wà ńlẹ̀ àwọn school authority wà ń bẹ̀. Bọ́dà mi ká má pé ẹ̀yin náà wà lórí ètò lẹ́ni ráyè bá wa dá sí bàbá pé àgbọ̀ ẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà kí ló túmọ̀ sí lọ́dọ̀ tí yín ní fún bí ìṣẹ́jú kan. Lákọ̀ọ́kọ́ kéèyàn wá gbọ́ ọ̀rọ̀ ẹnìkan tí a gbọ́ kejì ìkà náà ni onítọ̀hún. O tẹ̀ láìkí àgùntàn tí. èèyàn gbúdọ̀ sọ bó ṣe yẹ kó rí because èèyàn gbúdọ̀ ṣèwádìí tí bí àpẹẹrẹ kẹ́ni kọ́kọ́ wá ó ní
ìkàlẹ̀ nìyẹn o ṣé o ti ṣe é níkà kó tó di pé ìwọ bẹ̀rẹ̀ sí ní wà conclude pé ìkà ni ẹni ìkànnì lóòótọ́ so tiẹ̀ sì jẹ́ kọ́kọ́ ṣiṣẹ́ pé ṣe ìkà yẹn fún ẹ ná so wá jẹ́ ìkà lóòótọ́ kò ń ṣe ìkà wà á tiẹ̀ sì kọ́kọ́ mọ̀ so téèyàn bá wá lọ conclude pé ìkàlẹ̀ ni ìkànnì wọ́n ti sọ pé kà ní. wọ́n ti sọ pé ìkà náà kúkú ni so kò jẹ́ nǹkan tí ó bójú mu tí ò dẹ̀ dá so a gbúdọ̀ gbọ́ ìkíní àti ìkejì a gbúdọ̀ gbọ́ ọ̀tún àti òsì láti lè fi ìdí òtítọ́ múlẹ̀ so that kò ní sí wàhálà gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí àwọn mọ́mí wa náà fi ọ̀nà òṣẹlẹ̀ níléèwé gíga yẹn so ó jẹ́ nǹkan tí kò dáa rárá so tá a bá tètè fi ìdí òtítọ́ múlẹ̀ kò ní sí wàhálà kò ní sí bí ikú àti àwọn kankan ìbànújẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni a ti rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n parọ́ mọ́ tó ti torí ẹ̀wọ̀ depression tó ti para ẹ̀ dànù a ní èmi àwọn sọ pé mo ṣe báyìí àwùjọ orí yín dẹ̀ tó mi ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n kò sẹ́ni tó gbà mí gbọ́ kò sẹ́ni tó ṣe kinní kan. ìyẹn tiẹ̀ tí wàá dùn ẹ́ àwọn ẹlòmíì wọ́n á rojọ́ èèyàn fún ẹ pé èèyàn yìí lágbájá báyìí ni èèyàn burúkú ni ìkà ni báyìí ni ìwọ náà dẹ̀ ti gbà bẹ́ẹ̀ ó ti gbàgbọ́ o farabalẹ̀ láti rìn mẹ́ni yẹn láti mọ̀ wá ẹ̀ o dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní dájọ́ ọkàn fún. ó dẹ̀ tiẹ̀ lè béèrè. èmi ti rí èèyàn rí tó yànyàn lódì odidi ọdún 5 nítorí pé wọ́n sọ pé èèyàn yẹn sọ pé ó ṣe pé ìgbà tó wá sú ẹni yẹn lòun náà bá ṣẹ̀ṣẹ̀ wá pe ẹni yẹn ó wá wádìí. odidi ọdún 5 wọ́n sọ pé ẹni yẹn sọ pé ó lóun wá wò pé ẹni tó tiẹ̀ sọ pé ó sọ báyìí ó ṣe báyìí kí tiẹ̀ ló wá dé gan tó bá tẹ̀ jẹ́ pé tòótọ́ ló sọ bẹ́ẹ̀ gan ṣe bí ohun tó sọ Ọlọ́run dẹ̀ ti ṣe ṣe bó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ó yẹ kó lòun ṣe pé ẹni yẹn ọ̀rọ̀ òde rí bẹ́ẹ̀. bá pé àgbà ẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni ẹ dákun ní gbogbo ibi tẹ́ bá ti bára yín ẹ jẹ́ ká máa ṣe ìwádìí tó yẹ ká máa ṣe ká sì máa gbọ́ ọ̀tún ká máa gbọ́ òsì ká tó máa bọ́ sínú conclusion ọ̀pọ̀lọpọ̀ ló ń fi ẹni tí ò ṣẹ́ sínú torí pé side A ló gbọ́ ó gbọ́ side B ó gbọ́ side B tóbi tó tiẹ̀ máa gbọ́ pass 3. torí èmi máa ń sọ fẹ́nìkan tá a bá kọ 6 ẹ̀fà bẹ́ẹ̀ ni nítorí ó kọjú sí wọ́n ni ó ṣe jẹ́ ẹ̀fà jẹ́ 6 ẹ̀fà bẹ́ẹ̀ ni bá a ṣe kọ 6 ẹ̀fà yìí àwọn tó kẹ̀yìn sí 9 ẹ̀sán ni. ìlú gángan tiẹ̀ ni. ó túmọ̀ sí pé bàbá pé oní 6 ẹ̀fà àríwí bàbá pé oní 9 ẹ̀sán àrísọ òun náà àrísọ ẹ dákun ẹ jẹ́ ká máa farabalẹ̀ láti máa gbọ́ ọ̀rọ̀ ká sì máa yẹ̀ wò dáadáa kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ìpinnu wa ká má bàa ṣe ìpinnu tí ó máa pa ọmọlàkejì wa lára. Níjẹ̀dí òkè lọ́hùn náà kárí fẹsẹ̀ rájò àwa àti àlejò wa a sì jọ wà ní orí ètò ni léni tán bá padà dé wọ́n ṣàfihàn tá a bá padà dé wọ́n ṣàfihàn ara wọn fún wa ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ àpadà. ẹ káwọ́ padà sórí ètò Ijiroro Owuro lórí Kaftan television Ìbàdàn yín ó ga jù lórí ètò léni àlejò wa náà wọ́n ti bá wa dá sí gbogbo eléyìí tá à ń sọ ẹ kú kalẹ̀ lórí ètò brọ́dà wa. Yes ma. ẹ ǹlẹ́ ṣe ń gbádùn wa. gan wọn ti bẹ̀rẹ̀ wọ́n ṣe fẹ́ bẹ̀rẹ̀ ni. àwọn ará lè ti rí ojú yín Yorùbá dẹ̀ máa ń sọ̀rọ̀ kan wọn ni ẹnu oníkan báyìí náà ti máa ń gbókàn bóyá kẹ́ bá wa ṣe àfihàn ara yín orúkọ yín fún ara yín. ok orúkọ mi pín sí ìpele 3. ẹ̀yin nìkan tán. wọ́n máa ń battalion. orúkọ mi àkọ́kọ́ tí ìyá àti bàbá sọ mí ó sọ mí ní Oluwaseun Samuel Lawal. orúkọ mi kejì nígbà tí àwọn Yorùbá ló sọ pé téèyàn bá bí ni a tún túnra ìbí. bẹ́ẹ̀ni so nígbà tí mo túnra mi bí mo sọra mi ní kò tó ká túnra ẹni bí. bẹ́ẹ̀ni mo sọra mi ní Sam corporate Halulah. ẹ̀yin fi ṣe orúkọ tó wọn ọmọ ní jẹ́ lẹ́yìn òdì. bẹ́ẹ̀ni yóò náà dáa. orúkọ kẹta gbogbo àwọn èèyàn ló sọ mí lórúkọ yẹn mo sì nífẹ̀ẹ́ sí púpọ̀ even pastor mi kan náà fún mi ní ambassador lé lórí ó ní Mr. Smile. Mr. Smile ni oh yeah smile for me. Mr. Smile for me. Ó ga ó tún rẹ́rìn sí mi. ó ní gbogbo àgbáláyé wá mọ̀ yín sínú ẹ̀ báyìí
Mr. Smile gbogbo orúkọ tẹ́ kàkálẹ̀ yìí. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ náà lọ́mọ mi sí ṣùgbọ́n ọmọ mi sí tó bá fẹ́ irú ẹlẹ́ẹ̀kejì tí mo sọ pé Sam corporate Halulah yẹn so àmì máa ń pè mí ní Halulah Halulah fọ́mọ onílé. ok ẹ jẹ́ kí ṣé mo lè break it down fún yín. break ẹ̀. now Halulah yẹn do ó fẹ́ jọmọ́ Halulah do a lè pè bẹ́ẹ̀ náà ṣùgbọ́n tá a bá wò ó èmi fi ìtumọ̀ sí bọ̀ so tó lóyìnbó bá fẹ́ pè ó máa rọrùn fún lóyìnbó láti pè Halulah than kó pè Halulah. Now Halulah means àwọn fàmì sí ni. honorably, that's Halulah. That's honorably allow love, unity, loyalty and humility in your life. So that's the meaning. So taba fẹ́ gbé síra wọn. tó bá òun ni tó yẹ ni honorably allow love, unity. So pronunciation ẹ ní Halulah tó fẹ́ jọmọ́ ti Yorùbá. ó yọ àwọn tí wá jẹ́ kúrò. ó dáa ọlọ́mọ nọ́mbà lẹ́yìn honorable Halulah love àbíkílẹ̀. ìjọba ti pè é. ó ti ẹ̀gùn àbí tẹ́ bá kọ́lẹ̀ fún wa. irúfẹ́ àwọn iṣẹ́ wo ni Mr. Smile máa ń ṣe? ok lákọ̀ọ́kọ́ mo máa ń lu ìlù so ìlù yẹn ó wá pín sí oríṣiríṣi ọ̀nà tí a máa fi ń ṣe. Lákọ̀ọ́kọ́ mo máa ń lò ẹlẹ́ẹ̀kejì mo máa ń ṣe ta mo máa ń tún ṣe fáwọn ènìyàn. Ẹlẹ́ẹ̀kẹta tó tún pín sí ni ìlù yẹn náà ó dúró gẹ́gẹ́ bí iṣẹ́ ìránṣẹ́ fún wa so ìlù yẹn la máa fi ń lọ káàkiri láti ṣiṣẹ́ ìránṣẹ́ ní ìjọ kan àbí ayẹyẹ kan sí kejì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ a máa ń fi ìlù yẹn kọ orin, a ní àwọn tó máa ń jó, a dẹ̀ ní àwọn tó máa ń interpret ọ̀rọ̀ orin ìlù yẹn sí ohùn. So ó jẹ́ ọ̀nà tọ́lọ́run pè wá sí pé káwa máa fi ṣe ìwàásù káàkiri and a dẹ̀ ti ń ṣe láti over a decade ago so a ti ń ṣe Ọlọ́run dẹ̀ ti ń gbà fún wa gan gidi gan so ó jẹ́ ọ̀nà ti ìlù. So ìkejì tí mo máa ń ṣe mo jẹ́ ayàwòrán ilé. ó jẹ́ iṣẹ́ alákọ̀ọ́kọ́ tẹ̀ ń ṣe ìyẹn ìlù àbí. ìlù so ó jẹ́ iṣẹ́ alákọ̀ọ́kọ́ tí mo ń ṣe. Ẹlẹ́ẹ̀kejì ayàwòrán ilé ni mí tí olóyìnbó máa ń pè ní architect. So ìkẹta mo máa ń ṣe káràkátà musical instrument àwọn ohun èlò orin bóyá táwọn èèyàn bá nílò ẹ̀ so a máa ń ta ẹ bá wọn rà á a máa ń bá wọn ta so ẹlẹ́ẹ̀karùn-ún okay adẹ ìṣiṣẹ́ ìránṣẹ́ ìyẹn ẹlẹ́ẹ̀karùn-ún ìdẹ́bà ti pé ẹ máa lọ mínísítà ẹ máa ṣe gbá ọ̀rọ̀ Olúwa ṣé bẹ́ẹ̀ lẹ ọlá pé reason tí yẹn fi wọlé ni wípé a lọ sí ilé ìwé bíbélì okay so but university ni World Christian University lórúkọ ilé ìwé gíga ti bíbélì ìyẹn theology àbí. a lè pè ní theology so ibẹ̀ láti ordain wa as an apostle so láti wá mú apostle of God ló wá ti ṣiṣẹ́ ìránṣẹ́ yẹn lórí ìlú kó tó di pé a lọ sí ilé ìwé ti bíbélì yẹn so a wá mú gbogbo ẹ̀ papọ̀ mọ́ Ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́. ní wàá ṣeun. Ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́ síwájú àti síwájú sí ẹ ń sọ lọ́run kan pé tẹ̀ tí ń lùlù ó ti tó ọdún mélòó. ok ó ti ṣe díẹ̀ ṣùgbọ́n tá a bá mú professionally because ní ó mú mi rántí ọdún year 2013 la bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ títí ìlú yẹn so orúkọ ẹgbẹ́ wa yẹn jẹ́ the Dynamic Gospel International Drummers so ẹ máa ń láìkì orúkọ tó gùn. ó ga the Dynamic Gospel the Dynamic Gospel International Drummers. the Dynamic. so ọdún yẹn la bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ti ìlú yẹn dáadáa officially ṣùgbọ́n ta ti ń lùlù ó ti pẹ́ gan-an. látàrí alálùmọ́lẹ̀ officially ti ń lọ bí ọdún mẹ́wàá bẹ́ẹ̀ yẹn. ọdún mẹ́wàá ṣùgbọ́n nígbà tá ti ń lùlù gangan ó ti ju ọdún mẹ́wàá lọ mi ò lè rántí. kí lẹ ṣe bára yín gbà ó lẹ bẹ̀rẹ̀ sí ní lùlù. kárì wáìnì díẹ̀. láti kékeré mi mo fẹ́ràn ìlù mọ́mì wa ní ilé ìwé tó ti máa ń kọ́ àwọn ọmọdé tó táwọn yẹn bá ti ń torí kí n tó jáde secondary school mo máa ń ràn wọ́n lọ́wọ́ láti lè bá wọn ṣe àwọn extra lesson and other things like that so tí tó bá ti fẹ́ táwọn yẹn bá ti ka state and capital
ṣe ni màá gbé bẹ́ǹjì síwájú màá bẹ̀rẹ̀ sí ni máa lù so máa jẹ́ kó wà rhythmic. ẹ jẹ́ ká ṣe o bóyá kán ṣe ká wo àbí báwo ni. So ó wá jẹ́ kó wà rhythmic wọ́n á notice pé láàárín ìlú tí mo lù yẹn ó jẹ́ káwọn ọmọ yẹn tètè torí àti máa mọ orin yẹn sí so máa mọ rhymes yẹn sí so àwọn ọmọ yẹn wá tètè pick so ó wá fún mi ní ìgboyà pé kí ni ìdẹ̀ dá o so mo ṣáà ń ṣe mò ń ṣe àti ìmọ̀ àgbà tó yá church tá à ń lọ ní àwọn gbàtà ṣe wà kékeré ọ máa ń lé wa nídìí ìlú ni ọ máa ń lé wa gan. ẹ máa disturb after service táwọn mọ́mì yìí bá ti ń ṣe meeting. So èmi máa tí bá dé láti school máa ti sáré lọ sí church as early as possible a máa bẹ̀rẹ̀ service in 6 èmi àti débi àbí 4 máa ti gbogbo window máa bẹ̀rẹ̀ sí ní máa lùlù so àwọn tó ń gbé ní mission drum set so àwọn tó ń gbé ní mission níta ló ń lu bẹ́ẹ̀ kíni kan máa sáré sápamọ́ máa tún dìde so mo ṣáà nígbà tó wá yá mo ṣáà rí pé mò ń interest lórí ìlú yẹn ó pọ̀ sí so ní ìgbà tó wà ní secondary school táwa ní bí SS class so mo dẹ̀ good gan láti lùlù lórí tí mo dẹ̀ lè fi ẹnu náà lùlù dáadáa so tó bá ti wá ní yàgbọ́n kọ́ Ṣeun Lawal in SS àwọn junior mi á lọ kọ́kọ́ wá pè mí wá káwá lùlù lórí table so all like mi gan so láti fẹ́ ṣe ní ayẹyẹ bí i Valentine program or other programs like that so máa pè mí máa fi ìlù máa fọwọ́ mi máa fi lùlù lórí table fún wọn títí mo ṣáà ń gain interest lé lórí mi ò dẹ̀ padà torí ó jẹ́ nǹkan tó ń wù mí so ìgbà tó wá yá ó ní àdúgbò tí à ń gbé ńgbà yẹn ó ní àwọn ẹ̀gbọ́n kan tó ń gbé nílé kẹta síbẹ̀ àwọn ẹ̀gbọ́n yẹn náà máa ń lo other band lẹ̀ mo dẹ̀ ní báwo mo ṣe fẹ́ improve lórí ìlú tí mo lù máa lọ bá ọ̀gá band ọ̀gá ẹ jẹ́ kí n darapọ̀ mo mọ drum set mo máa manage bí mi mọ àlùjọ lò but àwọn máa lò so mo ṣe join nìyẹn mo máa ń lu drum set fún wọn so ìgbà tó wá yá ẹni tó wá lu gángan fún wọn ní inú band yẹn ó wá travel mo wá ní ọ̀gá mo lè try gángan yìí o mo ní kíníkan mo ní ẹ jẹ́ kí n try ó wá gbé gángan band fún mi èmi á máa fi ṣe practice ní ilé so ìjọ tá à ń lọ ní àsìkò yẹn wọ́n máa ń discourage èèyàn gan wọn kí encourage èèyàn lórí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn so tó bá ti di Sunday màá gbé lù màá ní kó set microphone fún mi ní set microphone màá ní kí n máa lù sáfẹ́fẹ́ kí n ṣáà ti mọ̀ lù but mi ò ṣáà wà discouraged mo ṣáà ń keep on mo ṣáà ń ṣe mo ṣáà ń ṣe ìgbà tó wá di stage kan wọ́n mọ̀ pé I can take this thing higher so mo wá lọ gba research even ju bí àwọn tí mò ń tẹ̀lé láti fojú mi sí wọ́n á lọ gba research bí mo fẹ́ mọ̀ ń pàkínní so Ọlọ́run á fún mi ní ọgbọ́n torí láti kékeré mi mo fẹ́ràn láti máa kọ́ àwọn èèyàn ní nǹkan láti máa kọ́ so ẹ̀kọ́ yẹn fún mi ní moral láti lè go deep lórí ìlú yẹn so mo máa ń bẹ̀rẹ̀ sí ní gba researches different kind of research mo sọ wá lọ bá àwọn àgbàlagbà àwọn tó mọ̀jú mi lọ́gán bàbá ẹjọ́ ẹ sọ báyìí fún mi ẹ kọ́ mi ní báyìí àwọn bàbá mi á lé mi dànù wọ́n ní wo serious ìwọ jẹ́ lọ wáṣẹ́ ṣe but bó ṣe ń lé mi dànù yẹn ó ń fún mi ní more courage mi wà discouraged so mo wá kọ ìwé kan ní ọdún yẹn lọ́hùn mi rántí ọdún yẹn nípa ìlú bí èèyàn ṣe lè kọ́ra ẹ̀ nílùú láì lọ bá ẹnì kankan so bó ṣe ń lé mi dànù yẹn ló fún mi nígbìyànjú pé ok pẹ̀lú mo ṣe ń ṣe kinní mo wá ń fiyè sí gbogbo bí mo ṣe ń lùlù yẹn tí mo ṣe ń mọ̀ mo ń kọ sílẹ̀ èyí tí mo tún gbá lórí internet mo tún kọ sílẹ̀ mo ṣàkó gbogbo ẹ̀ papọ̀ mo wá fi ṣe handout so àsìkò yẹn mo wá rántí ọ̀rọ̀ kan tí mọ́mì kan sọ nígbà tí mo wà kékeré wọ́n ní ọmọ yìí tíṣà lọmọ yìí máa ṣe o gbọ́ kì í ṣe tíṣà titi education ajímẹ́fun pé teacher ni but kì í ṣe teacher tó máa pertain mọ́ education but is an instructor so mo wá rántí ọ̀rọ̀ yẹn so mo wá kó gbogbo àwọn ọ̀rọ̀ yẹn àti nǹkan bẹ́ẹ̀ yẹn mo wá kó jọ mo wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí àwọn èèyàn wá ń wá sọ́dọ̀ mi mo wá ń kọ́ wọn nínú ọ̀fẹ́ so nǹkan tó wá yà mí lẹ́nu pé bí mo ṣe wá ń kọ́ àwọn èèyàn lèmi náà wá ń mọ̀ sí bó ṣe máa rí nìyẹn bí mo ṣe ń kọ́yàn so mo wá dẹ́kun àti má kọ́yàn so even nǹkan táwọn èèyàn bá fẹ́ ẹ wá kọ́ lù ẹ wá kọ́ lọ́fẹ̀ẹ́ ọmọ Nàìjíríà rere lẹ́yìn kódà aṣáà ti ń gbọ́rọ̀ ìlú yìí náà látàrọ ẹ̀dẹ̀ gbélú yìí náà kẹfí bá wa kí àwọn aráalé pé wọ́n kò jókòó lọ́ọ̀dẹ̀.
dídùn dídùn là ń gbóyin bẹ́ẹ̀ ni dídùn dídùn là ń gbóyin ẹni tó tọ́ oyin wò ló lè mọ bó ti rí dídùn dídùn là ń gbóyin. káàbọ̀ ṣe dáadáa lóde àti ìrètí rẹ. káàbọ̀ àti ẹ̀gbọ́yùn pẹ́ fẹ́ lù dáadáa ká gbọ́. ká gbọ́ kó rinlẹ̀ rinlẹ̀. tòkè ní tòkè dìdàndàn rúkú ìlú lájẹ sùn orísun lálá òyìnbó takété ọ̀tá ń wò bí ẹ̀pà lálá ìlódó ìwò. gbàmù gbàgbàgbà gbàmù. ọ̀tá ń wò bí ẹ̀pà. ó ga ẹlùkan sí i nísà ń dùn mọ́ mi. àbí. gbàǹbàjò lónílù gbèlú lọ. gbogbo ènìyàn ẹ wá wò ó iṣẹ́ ìyanu tọ́lọ́run ṣe gbogbo ènìyàn ẹ wá wò ó ẹ wá wò ó ohun tó ṣòro ṣe fún mi bàbá mà ti ṣe bàbá mà ti ṣe bàbá mà ti ṣe. ṣé ẹ máa ń compose àwọn ọ̀rọ̀ yìí fúnra yín. irú eléyìí sìn ó wà lára àwọn self composition tèmi so ẹ mọ̀ ọ̀rọ̀ yàtọ̀ sí òwe so irú dídùn lámbóyin a lè pè ní òwe a dẹ̀ lè pè lọ́rọ̀ but irú àwọn èyí tí mo compose jọ papọ̀ yìí so ó jẹ́ ọ̀rọ̀ so the self composition wà ìmí náà tó yẹ pé àbáláyé ni a dẹ̀ gbọ́dọ̀ máa lò jẹ́ pé àwọn dádì wa tó ti lò sẹ́yìn náà so àwa náà máa ń lò. ẹ ń sọ̀kọ́ lẹ́ẹ̀kan ẹ ní lọ́fẹ̀ẹ́ lè bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn èèyàn nílùú ṣé títí dè ní ọ̀fẹ́ náà lè ṣe nǹkan. rárá kò sọ́fẹ̀ kò sọ́fẹ̀ gan kò sọ́fẹ̀ gan kò sọ́fẹ̀ ń bẹ̀. ẹ kú iṣẹ́ takuntakun ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́ síwájú àti síwájú sí i ẹ ń ṣàlàyé bí ẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìlú nídìí nǹkan tá a lè pè ní passion tẹ́ ẹ ní fún un tó fi pé a máa tẹ̀síwájú ṣé ó ní àwọn iṣẹ́ yín tá a lè rí wò lórí YouTube ṣé ó ṣe dáadáa kí ni àkórí ìta máa rí kí ni à ń dùn yín lórí YouTube. corporate Halulah TV. corporate Halulah TV kí ni èwo ni ẹ fẹ́ ká lọ wò nínú àwọn iṣẹ́ yín tẹ̀ ti fi sọ̀lù sí wa nígbàdí. ó pọ̀ bẹ́ẹ̀ lọ mi ò ó pọ̀ bẹ́ẹ̀. ká ṣá lọ ó dà àlejò wa ní ká lọ wo corporate Halulah TV ká lọ wò kan lára iṣẹ́ wọn ní àwọn ibi tí wọ́n ti ń yí ọwọ́ idán. bẹ́ẹ̀ ni ká lọ fi fẹsẹ̀ rájò ńlẹ̀ tí wọ́n bá padà dé ká wá tẹ̀síwájú náà rẹ̀ sáǹsì ẹ kú kalẹ̀ lọ́dẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tìní fún àǹfààní ìtẹ̀sẹ̀ ń ṣe móhùnmáwòrán yín sí orí Kaftan television Yorùbá lórí Startimes yín Ola Onabajo ni wọ́n jẹ́ fẹ́dẹ̀rẹ́ kejì náà wà ń kalẹ̀ Yetunde Adeyemo pẹ̀lú àlejò wa pàtàkì Halulah smile èmi mú smiley Mr. Smiley olórúkọ púpọ̀ ó ga international gospel kìnnìkan everything dondonmic àbí kí náà pè didamimic a fi sùúrù àwọn èèyàn gan mọ̀ wò pé èwo la fẹ́ mú nínú gbogbo orúkọ tó èyí tó bá ti mú ní kálukú kan kí kálukú mú tiẹ̀ kó má bàa sí jà kó má bàa jà sí ẹ kú ìjókòó lórí ètò à ń sọ̀rọ̀ lọ́wọ́ nípa iṣẹ́ ìlú pẹ̀lú yín tẹ̀sí ní ẹmu lọ́kùnkúndùn ní bíi ọdún bíi 10 sẹ́yìn tí mi bá gbàgbé ní 2013 lẹ bẹ̀rẹ̀ tẹ mú lọ́kùnkúndùn bíi iṣẹ́ ṣé nídìí ìlú yìí ṣé ẹ ti kó ẹgbẹ́ jọ. bẹ́ẹ̀ ni a ti kó ẹgbẹ́ jọ so ẹgbẹ́ yẹn náà ni a ti kóra wa káàkiri ṣùgbọ́n àwọn ọmọdé ló pọ̀ jù
reason ni wípé ọmọdé bíi tèmi báyìí. Rárá máa a ní láti máa mentor láti discover àwọn ọmọdé àti kékeré so that a lè mọ àwọn tó fẹ́ràn ìlú, a lè fún wọn ní àǹfààní láti lè lo talent wọn yẹn. Àwọn tó fẹ́ràn ijó, tó fẹ́ràn orin kíkọ, so àwa kó wọn jọ àti discover wọn dáadáa. So a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti ń ràn wá lọ́wọ́ láti àṣẹ. Àwọn míì gan ti dàgbà mọ́ wa lọ́wọ́ tẹ́ pé wọ́n ti mọ̀ pé àwọn ti di big girl, ti di big girl. So báwọn kan ṣe ń kúrò làwọn kan ṣe ń dé. Wà á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀ ń tẹ̀síwájú. Ní ẹgbẹ́ tẹ́ wá kọjọ yìí, ṣé ìlú nìkan náà lẹ́yìn fi ń lù àbí ẹ̀ tún ń kọrin mọ́? Èmi náà mo máa ń kọrin, ṣùgbọ́n nǹkan tí Ọlọ́run fẹ́ jẹ́ kó jẹ́ the main the main lead of the group òun ni ìlú. So ìlú yẹn a máa fi ń ṣe oríṣiríṣi, kódà a máa fi ń ka bíbélì èyí tí ó ṣe kíni, a máa fi ń ṣe oríṣiríṣi kan. Kí ni àwọn nǹkan tẹ́ fi ń ṣe? Ẹ jẹ́ ká wò bíi mélòó kan bẹ́ẹ̀. Ok, gẹ́gẹ́ bí mo ṣe sọ ní pé a máa fi ń ka bíbélì, a máa fi ń kọrin, a máa fi ń sọ àwọn ọ̀rọ̀, a máa fi ń wàásù, a máa fi ń wàásù. So ó jẹ́ àwọn nǹkan tí a máa ń ṣe. Ó yá ẹ fi ìlú yẹn ṣe nǹkan kan fáwa náà báyìí sìn. Ká lè mọ̀ pé tòótọ́ lẹ̀ ń sọ. Ẹ jẹ́ kí n fi ka bíbélì kan. Ẹ fi ka bíbélì. Lédè òyìnbó màá sọ èdè òyìnbó, màá ṣe mí ní èdè Yorùbá. Èdè òyìnbó. Oh, give thanks unto the Lord, for he is so good, because his mercy endureth forevermore. So another one. Látètè kọ́ṣe lọ̀rọ̀ wà, ọ̀rọ̀ pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Ṣó ti gbọ́, ṣó ti gbọ́, ṣó ti gbà. Ṣó ti gbọ́, ṣó ti gbà. Àti ẹ̀gbọ́n látètè kọ́ṣe. Ṣé èdè òyìnbó ṣó tún lámì ni? Ṣé bí àmì lẹ fi ń lùlù? Ó give thanks unto the Lord. Báwo lẹ ṣe fi àmì sí? Ṣé mímí rèdòdò rèdò náà lẹ́pẹ́? Bẹ́ẹ̀ a máa gbé sí orí nóòtì yẹn. So láti gbé sórí nóòtì yẹn á fún wa ní nǹkan tá fẹ́. So tá bá dórí other musical instrument á fún wọn náà ní nǹkan tó fẹ́, torí àwọn bọ̀tí irú eléyìí ń sìn ó ní àmì mẹ́ta, ohùn mẹ́ta tó jẹ́ do re mi, so orí ẹ̀ la máa gbé sí láti fi sọ nǹkan tá bá fẹ́ sọ. Ká fẹ́ sọ èdè French, orí ẹ̀ náà láti máa sọ. Ẹ fi wàásù náà ká gbọ́. Ẹ fẹ́ ṣiṣẹ́, ẹ fẹ́ ṣiṣẹ́ fún wa. Fáwa bọ̀ gbogbo ọmọ àgbáláyé ni. Ó ń bọ̀, Jésù Kristi ó ń bọ̀, àyànfẹ́ ẹ múra, onígbàgbọ́ ẹ múra, tó bá ká ẹ mẹ́ṣẹ̀ ò ní bá lọ. Sàwa sọ̀rọ̀ lé lórí. Ó kọ́dà pé bí ẹn pé kí pásítọ̀ sọ pé ẹ ṣíwèé sósósósó kọ́ wá kà jáde, kọ́ wá emphasize lé lórí. Tó bá ṣe máa fi ń wà. Ṣé tẹ̀yin bá ti lù báyìí, àwọn ọmọ ẹlẹ́gbẹ́ yín náà wá gbé? Bẹ́ẹ̀ ni tí bá ti lù, wọ́n á sọ ìtumọ̀ nǹkan tí mo fi lù yẹn sọ nínú ohùn. So because kò ń ṣe gbogbo èèyàn ló gbọ́ nǹkan tí mo fi lù yẹn sọ. Bẹ́ẹ̀ ni o. So àwọn máa wá sọ nínú ohùn, àwọn máa sọ nínú wa wá yé àwọn tó ń gbọ́ pé nǹkan tó fi lù yẹn sọ lélẹ̀. Eléyìí ẹ ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí pé ẹ ń kọ́ àwọn èèyàn, ẹ ṣe handout, ẹ ń kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe lè kọ́ ara wọn láti lè lùlù. Ó yá ẹ bá wa ṣe iṣẹ́ yẹn níbi ìṣẹ́jú 2 sí 3. Iṣẹ́ olùkọ́ni. Àwọn bóyá kí lẹ́yìn òyìnbó máa ń pè àwọn fẹ̀rífẹ̀ra àbí àwọn rudiment, pẹ̀pẹ̀ basic element tí àwọn èèyàn fi lè kọ́ra wọn bọ́n ṣe lè lùlù, àwọn tí wọ́n ti darapọ̀ mọ́ wa lénìí. Ok. Gbogbo wa la mọ̀ pé ìlú yìí olórúkọ, torí gbogbo èèyàn tó wà láyé, gbogbo àwọn pátápátá la ní orúkọ. So ìlú yìí náà ní orúkọ. So lákọ̀ọ́kọ́ ẹni tó bá fẹ́ kọ́ lù, a máa kọ́kọ́ ṣàlàyé bí ìlú yìí, gbogbo nǹkan tó wà lára ìlú yìí, lédè òyìnbó àti lédè Yorùbá. À ṣàlàyé fún wọn lẹ́kùnrẹ́rẹ́. So that tó bá dé ta, tó bá láti kí lórúkọ kí ni bá lọ ṣe ń ṣe lé, a lè ṣàlàyé fún wọn. So lákọ̀ọ́kọ́ ìlú yìí
orúkọ gangan tó ń pè tí gbogbo àwọn èèyàn ò mọ̀ máa sọ lẹ́nu wọ́n pè ní àdàmọ̀ lórúkọ ìlú yìí gangan fúnra rẹ̀ ṣùgbọ́n generally àwọn èèyàn gángan yàtọ̀ sí eléyìí gángan máa ń gùn díẹ̀ ju eléyìí lọ so àdàmọ̀ ni orúkọ àbísọ ẹ̀ gangan but generally known as gángan so ẹ ká accept pé gángan but àdàmọ̀ gangan lórúkọ ẹ̀ so ojú yìí ó ní ojú méjì ìlú yìí lójú méjì ojú yìí nǹkan tó fi bò ó jẹ́ awọ in English it's called membrane or you call it animal skin so odó ó ní igi tó fi gbẹ tí gbogbo kíní fi wà lára ẹ̀ ó jẹ́ odó so odó ló máa ń pè odó ìlú so in English it's called a panel because láìsí panel tẹlifíṣàn fóònù rédíò àwọn nǹkan yẹn ò lè ṣiṣẹ́ so ó jẹ́ agbára ó jẹ́ nǹkan tí mi mọ́ mi fẹ́ ṣàlàyé ní èdè Yorùbá ó jẹ́ agbára ìlú yẹn fúnra rẹ̀ so odó ló ń jẹ́ so it's called panel in English eléyìí tó dàbí aṣọ tí ó pọ̀ lára ẹ̀ àmì máa ń pè lókun no it's wrong ní èdè Yorùbá ó jẹ́ ọ̀ṣán ẹ̀dẹ̀ lè pè ní ọ̀sán ọ̀sán já ọ̀run dọ̀pá so but in English it's called the tension strings. Yes, tension strings for short ẹ pè ní strings so èyí tó round lára yìí òun ló ń pè ní ẹ̀gì àwọn èdè míì á pè ní ẹ̀gìrì so bẹ́ẹ̀ pè lẹ́gì bẹ́ẹ̀ pè ní ẹ̀gìrì the same thing náà ni so it's called the leather cord around its edge or the edge so àwọn tó wá dàbí funfun láàrin ẹ̀ ló ń pè ní ọgán so ọgán yẹn òun ló fi rán awọ ẹ̀gì mọ́ odó yẹn papọ̀ so ọgán in English is called the leather thread so eléyìí àwọn míì máa ń pè ní flap is wrong so kì í ṣe flap instead you call it the strap or you call it in English you call it the strap belt you can call it belt or you call it handle because it's the handle of the drum itself so ní èdè Yorùbá mi máa àpá gangan ló máa ń pè àpá so awọ ló fi ṣe so eléyìí ó jẹ́ okùn but n kì í pè lókùn a máa pè ní ìdẹ̀lé because ó níṣẹ́ tó máa ń ṣe so ìdẹ̀lé ni orúkọ ẹ̀ ìdẹ̀lé so in English it's called the tightening rope so tó bá tìlù yẹn bá le òun ló máa fi so tó máa fi dẹ̀ so ìyẹn so eléyìí dẹ̀ ní ọ̀pá òun ní ọ̀pá drumstick tí a máa fi lò you call it mallet so now láti fẹ́ lu ìlú yìí wàá gbé ìlú yẹn tó bá yẹ pé tó wẹ̀ lọ́wọ́ lára rẹ̀ wàá rólẹ̀ sí ojú tí o bá fẹ́ lù tó bá yẹ pé ojú èlé ló fẹ́ lù wàá rólẹ̀ síwájú tó bá yẹ pé ojú èlé ló fẹ́ lù wàá rólẹ̀ sẹ́yìn wàá wá tàn ẹ̀ so but eléyìí ò kì í ṣe tó wẹ̀ so wàá kọ̀ gbé sápá tó bá ti gbé sápá bẹ́ẹ̀ yẹn ọ̀pá ó ní bọ́ ṣe máa ń di ọ̀pá yẹn mọ́ ọ̀kọ̀ kí ń dì mú ẹni yà ó àwọn mi máa dì mú báyìí is blunder you call it blunder so the right way of holding the drumstick is like this the talking drumstick is like this. ọwọ́ yín wà ní ó yọ díẹ̀ ìsàlẹ̀ òkè yẹn wá dẹwọ́. ó dẹ̀ máa yọ ó depend lórí but méjì ìṣú. bọ̀ kí méjì ìṣáàwù. bẹ́ẹ̀ so tó bá yẹ pé ọwọ́ òsì lè fẹ́ là bọ́wọ́ tún fẹ́ṣà ti wà báyìí. so now bá ṣe máa position ọwọ́ òsì wa so tọ́ǹbì yóò máa wà lẹ́yìn wáyé ìka mẹ́rin tó kù yẹn ó máa dàbí kó fẹ́ wà lójú ẹ̀ ṣùgbọ́n kò sí lójú ẹ̀ because tó bá wà lójú ẹ̀ bá. ẹ máa gbà mọ́ra yín lọ́wọ́ pàápàá. bẹ́ẹ̀ ni so kò dẹ̀ tún ní gbé sound kankan jáde ìlú yóò dùn so ẹ máa rí rẹ̀ sókè díẹ̀ ẹ máa gbé sókè díẹ̀ so that ìlú yẹn á lè fi now apá tó ń ṣiṣẹ́ ọwọ́ méjì yìí ọwọ́ ilé àtọwọ́ ilé ó yàtọ̀ síra wọn ọwọ́ ilé count syllables that's numbers of time tí ọ̀pá yìí máa dún lójú ẹ̀ eléyìí máa tún iṣẹ́ tó ń ṣe nìyẹn so eléyìí ò lè dá ṣiṣẹ́ eléyìí náà ò lè dá ṣiṣẹ́ so méjèèjì ló máa ṣiṣẹ́ papọ̀ àwa fẹ́ lu do re mi now do a máa ká ọwọ́ ẹ̀ sókè mi mọ̀ bí ẹ̀rín bí àárí ẹni kó gbé dò wá so re àwa gbọ́wọ́ lè di àtẹ̀ díẹ̀ kínkínní so that's re ṣẹlẹ̀ gbóhùn ẹ̀ ti yàtọ̀ that's re àwa tẹ̀ gan-an a fún wa ní mí so tá a bá kó mẹ́ta pàpà di do re mi so mi re do na that's ascending order so la fẹ́ descend padà orí mi ta lò last yẹn again ní tẹ̀mọ́ lè ní gbọ́wọ́ kúrò so orí mi yẹn náà ni a ti máa descend padà àwa release ẹ̀ díẹ̀ so orí ìdòrè mímí rèdò yẹn lèyẹn ti máa sọ gbogbo nǹkan tí yẹn bá fẹ́ sọ tí yẹn bá ti mọ nǹkan tó fẹ́ sọ. ó ga orí ìdòrè mí kọ́ ni mímọ̀
láti sọ gbogbo ẹ̀ àti kọ́lù nu láàrin ìṣẹ́jú méjì àti pa afẹ́ ka bíbélì afẹ́ ṣe dírámà afẹ́ wàásù ọlọ́run á máa ràn yín lọ́wọ́ nídìí iṣẹ́ ìlú yìí kí ni àwọn kọ̀tẹ́ ti bá pàdé bóyá bí àdójúkọ. ìdojúkọ pọ̀ ṣùgbọ́n ẹni tí èmi máa ń sọ̀rọ̀ kan pé I don't choose drum but drum chose me ó kọ̀ dàbí pé you don't choose God but God chose you ẹ mọ̀ pé ẹni tó ọlọ́run bá ti yàn so èmi rí pé ọlọ́run yàn mí sí ìlú yìí náà dẹ̀ òun náà yàn mí fúnra rẹ̀ so ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí gan-an so kò sí nǹkan tí mo lè dojúkọ màá kàn máa wò pé tí bá sọ ẹ kí n sọ kan lára ìdojúkọ tí tẹ́ bá pàdé bẹ́ẹ̀ ni ó jẹ́ nǹkan tó bá mi lọ́kàn jẹ́ gan-an ọjọ́ yẹn a fẹ́ lọ program kan nǹkan lára ọmọ group wa ló gba program yẹn wá ní Ogun State so a ṣàfẹsẹ̀ rìn owó tí wọ́n fún wa lówó àfẹsẹ̀ rìn sábà dé ìpele kan bá ṣe dé ìpele yẹn fóònù mi la fi ṣe torchlight mo kàn déédéé gbé fóònù yẹn disappear bóyá ó jábọ́ ni o kò tiẹ̀ yé mi bóyá fóònù tẹ́ fi ṣe torchlight ẹ̀ẹ́dẹ̀ rí mọ́ àrímọ́ àkílẹ̀ wá fi ríran dán. ẹ má gbọ́ so a ṣàwọ mọ́tò àgbàtà wọ mọ́tò dé àwa dé church ojú rí láyé òru ní nǹkan bí after 1 bá ṣe débẹ̀ wà lọ welcome wa wọ́n ti welcome wa dáadáa wà lọ fún wa sí ní yàrá kan pé ẹ máa relax o a máa tó pé a máa tó pé títí ilẹ̀ fi mọ́ wọ̀ a máa tó pé wa títí ilẹ̀ fi mọ́ ẹ máa relax. ó máa kàn yín wọ sí pé yín. títí ilẹ̀ fi mọ́ ọ̀pọ̀ wa. ẹ kúrò nínú yàrá tí yín ẹ lọ relax ní ṣọ́ọ̀ṣì. so nǹkan tó bá ti wá pàmò bẹ̀rẹ̀ ní wípé bàtà tó wá ń lọ wọ́n ti wá fún wa lówó mọ́tò báyìí tó fẹsẹ̀ padà ọ̀nà yẹn máa jìn o. tẹ́yìn sí tó pé kẹ́ ẹ kọrin tán báyìí kí gbẹ̀mù tí ẹ ṣẹlẹ̀. ó ti ẹ̀jọ̀ owó mọ́tò yẹn lásán. so ó jẹ́ nǹkan tí ó really dùn mí gan-an lára ìdojúkọ tí. ẹ ti bá pàdé nídìí iṣẹ́ ìkúdẹ̀mú ìrẹ̀wẹ̀sì wá. rárá ó dé stage kan gan-an gbogbo àwọn ọmọ báńdì mi gbogbo wọn lọ wọ́n fi mi nìkan sílẹ̀. ṣe máa ń rí nìyẹn. mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ bó pè mí àtàrà ilé mi olúwa lámàsìn máa tó kìlù mi mọ́lẹ̀ tó bá invite wá sí program èmi nìkan máa dá kọrin máa dá lùlù máa dá jó máa dá ṣe gbogbo ẹ̀ ọlọ́run dẹ̀ ń gbà ṣàkóso so láti bẹ̀rẹ̀ táwọn yẹn bá ti rí mo dé láì gbọ́wọ́ mo fẹ́ jọ ìwọ̀wọ́ láti tó rí àwọn èèyàn padà. ẹ fi ṣe olúwa ò láwàásù. ó ga ṣe lè tún ìdojúkọ ẹyọkan tí ẹ tún ti bá pàdé nídìí iṣẹ́. ok kí tún sọ ìmí. ẹ sọ ẹyọkan sí. ok lóò mi ò kì í fi àwọn ìdojúkọ yẹn sọ́kàn náà ó pọ̀ ok mo tún rántí kan mo bá ìránṣẹ́ ọlọ́run kan pàdé ní ọdún kan so ìránṣẹ́ ọlọ́run yẹn torí pé ó ní interest ó dẹ̀ mọ̀ pé àbúkọ́ yẹn ní talent so ó mú mi mọ́ra bó ṣe mú mi mọ́ra àṣé ó lò fúnra rẹ̀ ó lò talent tèmi àti gbogbo nǹkan tí ọlọ́run fún mi ó ti ní pé this is a good product tó máa lò ọlọ́run dẹ̀ gbà fún ó lò dáadáa fúnra ẹ̀ dáadáa nígbà tí mi náà dẹ̀ wà padà já pé àlàyé yìí ìtẹ̀lú tó wọ́n kàn lò mí ni o mo ti fẹ́ já báyìí. èmi náà bá já pé mi ì ṣe mọ́ so àti bí mo ṣe kúrò ní ọ̀dọ̀ ẹ̀ báyìí mo rí breakthrough so everything there. ìdè já. ọ̀gá ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́. àmì o. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà nílé ni wọ́n ti rí àwọn ìdojúkọ tí ẹ̀yin rí yìí ṣùgbọ́n bó ṣe gbọ́ lẹ́nu yín ẹ tún fún wọn ní hope ìwé hope wà. bẹ́ẹ̀ ni ìrètí ń bẹ. ìrètí wà tí ẹni yìí náà bá sì rí àwọn ìdojúkọ yìí tó dẹ̀ sì tún jókòó lórí Kaftan television Yorùbá lénìí ó dájú yìí pé àwa náà ká máa ṣe kí ni ká máa tẹra mọ́ tẹ̀síwájú. nítorí ẹ̀ la ṣe máa ń bèrè àwọn àdójúkọ lọ́wọ́ àwọn àlejò wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí àsìkò bá ṣí sílẹ̀ ẹ dẹ̀ ní ẹ̀ ń ṣiṣẹ́ architecture ẹ̀ tún ń ṣe iṣẹ́ apostle báwo ni iṣẹ́ ìlú ṣe wá fún yín láyé àmàlẹ́ náà dágbére lórí ètò yìí. ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀rọ̀ so tíṣẹ́ architectural work by yọjú of building a máa ṣe so kò kọlura wọn so ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò gbára wọn so tó bá dẹ̀ jẹ́ pé ká lo ìlú wa fún bá ṣe máa ń ṣe náà ni ọ̀tọ̀ náà ni so ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò kọlura wọn rárá. àti iṣẹ́ ìránṣẹ́ náà gbogbo kọlura wọn so ọlọ́run dẹ̀ ń ràn wá lọ́wọ́ kálukú ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ ó dà ṣàdúpẹ́ bá a ti ń dágbére lórí ètò lẹ́nìí ẹ bá ń gba àwọn èèyàn ní
àmọ̀ràn kékeré kan tí ẹ mú dání wá láti ilé. ok gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ mo ní quote kan tí mo dì mú mo kà nínú ìwé ni mo dẹ̀ dì mú ó dẹ̀ sì ràn mí lọ́wọ́ till now. mo ní don't quit when things go wrong. Have faith in yourself that you will make it and you will surely make it. So ẹ ti fìlù sọ yẹn náà rí o. Mo tẹ̀ wọ́n fẹ́nu sọ ni èmi tún ní you are at your best when you choose your own style. So mo ṣe ìwádìí láti lè yọ style ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn là ń fìlù kọrin tó pọ̀ dáadáa ṣùgbọ́n èmi yọ style tèmi jáde láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé this is my own style. This is Mr. Smile. So Ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ láti ibẹ̀ lọ. Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́. Fún àǹfààní àwọn tí wọ́n ń wò yín lé ṣé Mr. Smile ṣe máa ń ṣe bóyá àpèjẹ ọlọ́dọọdún pẹ̀lú ìlú àbí nǹkan kan? Bẹ́ẹ̀ni a máa ń ṣe ní ẹ̀ẹ̀mejì lọ́dún atàgẹ̀ ní drumming around the world. So lùlù kárí ayé a máa ń ṣe ní biannual program every 6 months ni a máa ń ṣe àwọn program yẹn. So àdẹ tí múra sílẹ̀ ti ọdún ìní ti ọdún tá a wà yìí Ọlọ́run àṣẹ kò ṣe ṣe. Àsìkò wa ti sáré ẹ bá wa sọ bí sáwọn alẹ́ àti bàyín pàdé lórí gbogbo social media handle yín Facebook Instagram YouTube everything. Okay. Lórí Facebook Oluwaseun fún mi Smile Halulah. The Halulah is spelled Halulah. So lórí YouTube corporate Halulah TV. Halulah TV. So lórí Instagram corporate Halulah only. Lórí TikTok Smile Oluwaseun fún mi Smile Halulah yes. Smile Halulah ẹ sáà fẹ́ pé orúkọ kan lọ láì. So or Instagram náà bákan náà the dynamic drummers. Okay, dynamic drummers náà wà. Bẹ́ẹ̀ Halulah. Ó wà ní gbogbo social media platform náà dynamic dúró sọ́tọ̀ page náà orúkọ tèmi náà dúró sọ́tọ̀. Ẹ ṣeun àlejò wa ẹ máa gbé ìlú yẹn kápá ẹ máa fi dágbére tán fún wa pátápátá èkejì mi ó yá àsìkò rẹ. Oníyan ṣé o ọlọ́kà ṣé gbogbo ẹ̀yin tẹ̀sí bá wa jẹ́ náà tẹ̀ fífẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ a ò lólódì ẹnì kọ̀ọ̀kan a lérò pé ẹ ti gbádùn iṣẹ́ Ọlọ́run ní ara Smile Halulah dynamic international gospel olórúkọ púpọ̀ ìwọ náà má ṣeré má fi tàfàlà tó bá lẹ́bùn ẹyọkan tàbí méjì takìjí kó mú lò nǹkan ẹyọkan tàbí méjì wá rí nǹkan fi ṣe má rẹpẹtẹ lé lórí má ṣe rí tálẹǹtì ẹ mọ́lẹ̀ má sùn lé ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tẹ́ fojú ayọ̀ àti ọkàn ayọ̀ tẹ́ fi bá wa rìnrìn àjò ìjíròrò òwúrọ̀ lówùúrọ̀ yìí káàfìrí àtayọ̀ pàdé lówùúrọ̀ ọ̀la kó tó dòwúrọ̀ ọ̀la tẹ́yin náà bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò àbí ẹ fẹ́ kàn sí ayọ̀ngbénú ẹ lọ sórí Instagram handle àti TikTok @ayọ̀ngbénú_alaga fún ìpolówó ìkéde ni ẹ fẹ́ ká wá cover event yín ni ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò ni lọ́gán la máa fi èsì sí àtẹ̀jíṣẹ́ yín bákan náà gbogbo àwọn ẹ̀rọ alátagbà àti iléeṣẹ́ Kaftan television náà òun náà lọ lójú ẹ̀rọ amóhùnmáwòrán bẹ́ẹ̀ rí mi lóde ẹ pè mí láyọ̀ ń gbénu dídí ara mi náà ló ṣe máa dá yín lóhùn ó dìgbà kan náà lápá ọ̀dọ̀ tèmi. ó ṣe wọ́n kejì mi yẹn kó àtọ̀tọ̀nà látàárọ̀ bá ti ń sọ yí pé eré àtayọ̀ láti fi pàdé ní ọjọ́ mìíràn ọjọ́ rẹ̀ orúkọ tèmi tí ìpadà Ola Onabajo ni mo jẹ́ Oluwaseun fún mi aláṣàkẹ́tì gangan tí ó kọ́ mọ̀ ẹ tẹ̀lé mi lórí gbogbo social media handles dọ̀dọ̀ mi náà àti Onabajo Ọláwálé tó bá jẹ́ lórí Kaftan television Yorùbá lè ti fẹ́ bá a sọ̀rọ̀ at Kaftan TV Yorùbá ẹ ti gbogbo àtẹ̀jíṣẹ́ yìí ṣọwọ́ gbogbo ìlà marita sì máa fún yín ní èsì tó dáa kó tó wá di pé gbogbo wa pátápátá lórí ètò a máa sọ pé èrè àtayọ̀ lápàdé láàárọ̀ la Mr. Halulah àbọ̀ṣẹ́jú ẹ bá wa lùlà fún àwọn ọmọ. ká má farun yàrá Mr. Halulah ẹ jájọ máa juwọ́ sáwọn ará lé pé bye.
ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí lọ ní ìlàjú ilé ìkí ní káàbọ̀ kí n máa fi ìlú ẹ̀kú àwọn ojúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí lọ ìlàjú ṣẹ́gbọ́. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ọlá Onabajo lórí Kaftan television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá ní ẹ máa yí kò ń bẹ́ ọ ẹ máa wo Kaftan.